barakallahu barakallahu Muhammad barakallahu àlùbáríkà ò pé méjì kan náà ni. Ìlọrin ni Haji Ibrahim Labaika ni orin tá a wí lélẹ́yìí àlùbáríkà làkọ́lé ẹ̀ ẹ ti ra audio CD ẹ ti gbọ́ ẹ ti yòǹbó ẹ̀ by popular demand VCD ẹ̀ la gbé jáde báyìí o ó tẹ̀ kíyàtọ̀ ẹ tún gbà. ọmọ aráyé ẹ̀jẹ̀ tí ẹ gbọ́ Allah ọmọ ènìyàn ẹ gbọ́ tànàbí ànábì ọ̀rọ̀ kan yìí kẹ́ òjíṣẹ́ ló jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run Musa jẹ́rìí sí Jésù jẹ́rìí sí òjíṣẹ́ ńlá ló jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run àwa ń dúpẹ́ o lọ́pọ̀lọpọ̀ f'Olúwa tó dá wa sáyé. no controversy ẹ ò gbọ́dọ̀ ṣe bóyá tàbí ṣùgbọ́n lórí ẹ̀ àlùbáríkà lórí iṣẹ́ ni wàláì gbogbo ẹni tó bá ń tọrọ àlùbáríkà àfi ká yára audio CD àti VCD yìí ká máa gbọ́ ká máa wò ó Labaika ya fídíò yìí ó lágbára. La ilaha illallah jalla tabaraka maulana. Wala min quwwati illa billahi quwwata Allah. La ilaha illallah jalla tabaraka maulana. Allah wa qulillahi zaka wala takifali anillahi. Àti gbé jáde Kasagba. Marketed and distributed by Akperere Marketer. Òkìkí films and music production 119 Amídásíkò Street Ìdúmọ̀tà Èkó. Àtúwà ní shop 104. Moyosore shopping complex Bọ́ládé Òṣòdì Lagos. Audio CD Nàìjíríà tẹ́ ẹ ti gbọ́ VCD ẹlẹ́lẹ́yìí o. Àlùbáríkà. Ó yẹ tètè máa gíráàmù ẹ̀. Ó ti jáde. Ẹgbọ́ta ló mèyàn rí, ẹnìkan ò mèyàn rí. Ẹgbọ́ta ló mèyàn bí, ẹnìkan ò mèyàn bí. Èèyàn bí ìkọ̀kùkọ̀, èèyàn rẹ̀ yóò wọ̀kọ̀, Ọlọ́run ló